èmi máa ń sọ lórí ètò yìí pé ọ̀tọ̀lẹ́jà owó ẹ̀jẹ̀ òjòwò ẹ̀jẹ̀ àràpín ẹja sèré ìjà ló mọ̀ dálẹ̀. èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olújùwọ̀n Àrẹ̀mú ọmọ Owólabí náà ló tún wà ní orí agbágbé lásìkò yìí. Ó dá síbẹ̀ yín náà mọ̀ wípé gbogbo nǹkan tá a bá ń ṣe lórí ètò yìí fún ìgbélárugẹ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá náà ni. Mo wá ń bẹ̀ yín, mò ń rọ̀ yín, ẹ jọ̀ọ́ bí ẹ ṣe wo fọ́nrán yìí ní àkókò yìí, ẹ mọ̀ bá wa pín káàkiri, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ kó kan gbogbo ará ilé, kó kan gbogbo ará oko. Láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ sì ń ṣe léyìí náà, tìyín náà ò ní bàjẹ́ o, ẹ ṣé o. Ó dáa, kí la fẹ́ sọ nípa lónìí? Òwe wo la fẹ́ gbé yẹ̀ wò? Yorùbá oníwọ̀n ń pè ní ó máa fòwe sọ̀rọ̀. Bí Yorùbá bá sọ̀rọ̀ wọn á fòwe há nídìí. Olówe láláṣẹ ọ̀rọ̀, nítorí pé bí olówe bá wọnú ọ̀rọ̀ tàbí bó bá kẹnubọ ọ̀rọ̀ tó bá pa òwe, àṣẹ ti gorí ẹ̀. Ọ̀rọ̀ bá ti sọnù, òwe làá fi wà, nítorí pé òwe gan-an ni mo ṣe àtọ́kùn fún ọ̀rọ̀. Kódà láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pé jù láì dóònà pẹnu, òwe wo la fẹ́ pa lónìí? Àwọn nǹkan wo la fẹ́ gbéyàwó? Òwe mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni a fẹ́ gbéyàwó lónìí. Ẹ̀yin èèyàn wa lé, ẹ̀yin náà bá wa dá sí i. Bó ni wọ́n ṣe máa ń lo òwe náà nínú ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó máa lè ṣẹlẹ̀ tí wọ́n lè lo àwọn òwe yìí nílẹ̀ Yorùbá. Ẹni tó bá gba òwe náà yóò gba ẹ̀bùn láṣẹ Elédùmarè. Ìwọ tó bá ti fún ìtàkùrọ̀sọ ẹ fi síbẹ̀, comment section tó wà nísàlẹ̀ ẹ fi síbẹ̀. Bó ni Yorùbá ṣe máa ń lo òwe nínú ọ̀rọ̀? Òwe alákọ̀ọ́kọ́ ta fẹ́ gbéyàwó lónìí: ọjọ́ abá ń pàjùbà làánìran àdáníní, ọjọ́ ogun bá le làánìran alágídí ọmọ. Òwe alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. Òwe ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ó ní pé bí àjànàkú ò bá gbọ́kànlé fùrọ̀ kì í mi odù àgbọn. Bí àjànàkú ò bá gbọ́kànlé fùrọ̀ kì í mi odù àgbọn. Kí ni Yorùbá ń pè ní odù àgbọn gan? Bí àjànàkú ò bá gbọ́kànlé fùrọ̀ kì í mi odù àgbọn. Òwe ẹlẹ́ẹ̀kejì lé. Òwe alákọ̀ọ́kọ́ ṣe gbàgbé: ọjọ́ abá ń pàjùbà làánìran àdáníní, ọjọ́ ogun bá le làánìran alágídí ọmọ. Òwe ẹlẹ́ẹ̀kẹta ó ní pé bí oníṣu bá fi iṣu ẹ̀ sí ẹ̀bẹ, ọgbọ́n àtán nínú ate èpo jẹ. Bí oníṣu bá fi iṣu ẹ̀ sí ẹ̀bẹ, ọgbọ́n àtán nínú ate èpo jẹ. Bí Yorùbá ṣe máa ń lo òwe mẹ́tẹ̀ẹ̀ta yìí, a ti parí òwe náà tán, ṣùgbọ́n bó ni Yorùbá ṣe máa ń lò ó? Ẹ̀yin náà ẹ bá wa lò lọ́rọ̀, ẹ bá mi lò lọ́rọ̀, kẹ bá mi fi ìtumọ̀ ẹ̀ náà sí ní comment section bíi. Ẹ má gbàgbé kẹ bá mi pín fọ́nrán yìí káàkiri. Ìwà kò lè dé ẹ̀yìn, kò lè dé gúúsù, kò sì lè dé àríwá. Lágbára Elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ń ṣe eléyìí náà, ilé àti ọ̀nà yín náà ò ní bàjẹ́, ojú burúkú ò ní rí ẹ̀yin náà o. Ẹ ṣé o tẹ̀ ń darapọ̀ mọ́ wa lónìí. Nígbà tá a tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ tí a tún máa ṣàkọ̀tun òwe mìíràn ní títí ò ní kú, ẹ̀yin náà ò ní kú. Ó bá wá rí bẹ́ẹ̀ kí gbogbo wa ká fi àìkú ká fi dẹ́gbẹ̀ra o. Ẹ ṣé o tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ó dàbọ̀.